Aha! Ẹ̀yin tèmi tẹ̀ ń bá àwọn fídíòs wa eléyìí tún gbẹ́nu tán o. Wọ́n ní ẹ̀jẹ̀ rèé lọ́wọ́ Toba Ìjàyà. Wọ́n ní ọwọ́ Toba Ìjàyà gan ò mọ́. Ẹgbọ́n àṣírí wo ló wà nídìí ikú tó pa Toba Ìjàyà? Nínú fídíò ilẹ̀ ti máa rí gbogbo ẹ̀, lẹ ti máa gbọ́ bó ṣe ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ṣe wá bá mi wo fídíò ẹjọ́ ẹ make sure pé ẹ̀ ń bá mi like, ẹ̀ ń share, ẹ̀ ń comment. Ẹ̀yin tí ẹ̀ tí subscribe ẹ jọ̀ọ́, kò ná yín lówó, kò ná yín ní extra data. Ọwọ́ tẹ fi ń subscribe ẹ̀ ní fi gbọ́ mọ́sẹ̀, ẹ̀ ní fi rí wàhálà, ẹ̀ ní fi rí dààmú lágbára Ọlọ́run. Nǹkan rẹ̀ nǹkan ilẹ̀ máa fi ọwọ́ yín ṣe. Mo wá gbàládùra pé ojú tẹ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ ni tẹ fi ń gbọ́ wá kò ní di. Till I come your way again. Ó dàbọ̀. Ẹ̀yin èèyàn ẹ wò ó gbẹnu tán báyìí o lórí ọ̀rọ̀ Toba Ìjàyà náà ni o. Àwọn ará Fádèyí níbi tí Toba Ìjàyà níbi tó wà tó ti ń ṣiṣẹ́ gangan wọ́n jáde wọ́n sọ̀rọ̀ lóríṣìíríṣìí. Ìjẹ́ mọ̀ wípé Toba Ìjàyà wọ́n ní ajagungbadé ajagunbalẹ̀ ni wípé níṣe ni Toba níṣe ló jagun gba Fádèyí, ó jagun gba Jíbówú, bẹ́ẹ̀ náà ló jagun gba ọ̀pọ̀lọpọ̀ bus stop. Àwọn èèyàn wá ní pé ṣé ẹ mọ̀ wípé tí àwọn ọmọ onímọ́tò tán bá fẹ́ jagun tán fẹ́ gba gáràjì tán fẹ́ gba ibìkan ò pé ẹ̀mí máa ń lọ sí, pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló lọ sí. Báwọn kan ṣe ń sọ̀rọ̀ wípé ọwọ́ Toba ò mọ́, bẹ́ẹ̀ ni àwọn kan ní pé ẹ̀jẹ̀ rèé lọ́wọ́ Toba ò, pé ẹ̀jẹ̀ rèé o na jùjú, oògùn rèé o na jùjú. Bẹ́ẹ̀ làwọn kan ṣe ń pariwo pé Toba kò ń ṣe àwọn tiẹ̀ tó wá sọ wọ́n ní kò ń ṣe ẹni tó jẹ́ pé tán bá tiẹ̀ yìnbọn fún pé ó yẹ kó wọlé rárá, pé nítorí pé kí ni, pé ọkùnrin gbẹ́ngbẹ́yìn bẹ́ẹ̀ ni tó ń jẹun gbọ́ngbẹ́yìn tó ń tilẹ̀kùn gbẹ́ngbẹ́yìn ní Toba Ìjàyà, nítorí pé jagun gbalẹ̀ jagun gba gáràjì ni, pé ọwọ́ Toba pé ó kún fẹ́ jẹ́ o. Bẹ́ẹ̀ làwọn kan dẹ̀ ń sọ wípé Toba tó bá mọ Toba ó ti mọ̀yàn pé tó bá mọ Toba pé ó ti mọ̀yàn, nítorí pé kí ni aláàánú ni Toba Ìjàyà o, pé aláàánú gidi ni, pé gbogbo àwọn tó bá sunkún dọ́dọ̀ ẹ̀ wọ́n máa bẹ̀rìn jáde ni, nítorí pé kí ni, pé Toba ó máa ń ran àwọn èèyàn lọ́wọ́. Àwọn tó ràn lọ́wọ́ náà jáde wọ́n sọ̀rọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ní Toba Ìjàyà ajégunjẹran. Àwọn kan wá wò pé kí ni ìtumọ̀ orúkọ yẹn, pé láti bí orúkọ yẹn gangan ó yẹ kó ti máa yí àwọn èèyàn irú ọmọ tí Toba Ìjàyà jẹ́, nítorí pé wọ́n máa pè ní Toba Ìjàyà ajégunjẹran. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú fídíò yìí. Àwọn ará Fádèyí wọ́n tún pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ nínú fídíò tí ẹ fẹ́ wò yìí. Ó yá ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ fún wa kí gbogbo wa ká jọ wò. Ẹ má gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn. Ọwọ́ yìí tẹ fi ń bá wa tẹ subscribe, ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. No, àwọn gbọ̀n kan lè fún wọn ni sígun ẹ̀jọ̀ skido ló wá gbà bẹ̀rẹ̀ sí. So iṣẹ́ wọn yẹn ẹ wò ó lọ fà. Ṣé ó ti yẹ yín? Iṣẹ́ wọn yẹn lọ fà àmọ́ ṣe rí iṣẹ́ àgbèrò iṣẹ́ tó lọ fà ni, iṣẹ́ kú ni. Mi lè fún ọ̀tá mi mo ò lè ṣe kó máa ń ṣe ẹ̀. Mi gbà bí ẹni. Mo fẹ́ wà bẹ́ẹ̀ mo fẹ́ wà bẹ́ẹ̀. Iṣẹ́ tó yẹ pé ẹ lè mú tẹ́ṣọ́ra yín tó bá lẹ́gbẹ̀ẹ́ yín báyìí. Wọn bí yín dáa kẹsọ pé tẹ́ṣọ́ra ṣáà tó fi jókòó pẹ́ ń bọ̀ pẹ́fẹ́ lọ pé kẹ wá jókòó síbẹ̀. Ṣé yẹn ṣẹ́ nìyẹn? Wọ́n máa gbọ̀n kọ́lẹ̀ síbẹ̀. Wọ́n máa gbọ̀n kọ́lẹ̀ rẹ̀. Bọ́ọ̀tì ẹ̀ náà kọ́lẹ̀ gbogbo wọn máa ń ṣọ́ra wọn lápá, wọ́n ń ṣọ́ra wọn. Wọ́n ń ṣọ́ra wọn ni. Mo ṣe ń gbọ́ mi mọ̀ bóyá lóòótọ́ ni bóyá rọ ni o, ẹ má ṣe ẹjọ́ o, mi sọ ní o, ìròyìn ni o, nǹkan tí mo gbọ́ ni pé wọ́n ní jébùrọ̀ wà ní hospital báyìí. Allegedly lè máa fẹ́ máa ní ẹjọ́. Allegedly wọ́n ní jébùrọ̀ wọn náà wà ní wọ́n náà ń tọ́jú òun náà báyìí pé wọ́n jẹ́ kẹ́lẹ́ bọ̀ pé wọ́n náà wà níbi kan tó ń tọ́jú ẹ̀ báyìí pàrẹ̀ òyà. J-Prince salon. Ẹ confirm náà. No J-Prince salon nǹkan tó wà ń bẹ ni pé nígbà tí. Ọdún ọ̀gá jẹ́ sórí Ọlọ́run kí ló máa ṣe tàdé mi àjọpọ̀ yín o, kí ló confirm níbo. No, mi ìbámu rí wí ṣé mo dún mi sọ pé kí ni mi ìbá ń wí ìyá mi. J-Prince salon ni because wọ́n ní pé kí wọ́n mú bọ̀bọ̀ kan, wọ́n ti mú bọ̀bọ̀ yẹn nísìnyí bóyá fọgànẹ́sà náà pé bọ̀bọ̀ yẹn bóyá. Yes, fọgà ó ń ṣe car wash náà. Ó ń ṣe car wash nígbà tí Toba ń lọ ó lọ salute Toba kó 4,000 fún. So nígbà tí Toba kó 4,000 fún ó wá ṣe ọ́díò sí èèyàn kan ṣe mọ̀ illiterate ni pé ó ti ń bọ̀ o Toba ti ń bọ̀ o ó ṣe sí èèyàn kan
èèyàn tó ṣe sí yẹn ìyẹn kọ̀ wọ́n pé kí lélẹ̀ ìyẹn yóò kàkún òun á rò pé ọdíò yẹn ò lọ òun wá ṣe sí àwọn tó wọn níṣẹ́ gangan wípé ó ti ń bọ̀ o àlàyé ti ń bọ̀ o so nígbà tí wọ́n wá kéde wípé wọ́n kú ìyẹn kọ́ dá pé èèyàn kan ṣe ọdíò sí mi bó ṣe lọ mú bọ̀bọ̀ yẹn nìyẹn bọ̀bọ̀ yẹn bá ní kọ́yẹ́ kóhun jẹ́wọ́ 5 million lọ fóun yes ṣáàkà wọn ti mú bọ̀bọ̀ yẹn nísìn so ìyẹn ni ó dàbí pé ó kàn wọ́n jẹ́ prom àti jẹ́ prom ṣe sáré ẹ̀yà mo fọ́dé ìtàn àbí lẹ́yìn ìyẹn ṣọ́tún tún mẹ́lòó mi ẹ̀mọ̀ pé ìtàn sọ ní bí mo ṣe mọ́ dàpọ̀ náà mẹ́ta náà. ẹ máa gbọ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ máa rí pé ọ̀rọ̀ yìí. àdébí another fighter o ẹsẹ̀ zálẹ̀ ọmọ àjà ọlọ́pàá wà ń bẹ̀. ó máa lọ fà because ní Kétu ń bí báyìí bí ìgbà tán ṣèkà fún Kétu ni ní gbogbo irú bọ̀bọ̀ yẹn tán mú sí gbogbo nǹkan tó ń lọ àwọn tó máa ti dárúkọ wọn ní jẹ́kẹ̀ gbọ́ ẹni tí. ẹ̀dùn báwo ni Fádèyí ṣe jìnnà sí Kétu ṣé kò jìnnà rárá ni. kò lọ náà fà bẹ́ẹ̀ but ilé tó kọ́kọ́ òun ló ní street Fádèyí ilé tó kọ́kọ́ Fádèyí ló kọ́ òun náà ló ní ti Kétu òun ló ní street ẹ̀ ok sorry òun ló ní ti Kétu ilé tó kọ́kọ́ Fádèyí lọ sí. láti Ìsọlọ̀ sí Òṣòdì ṣé bóyá rí ni àbí kò tó bẹ́ẹ̀. kò tó bẹ́ẹ̀ ok láti Ìyànà Sọlọ̀ sí kọ́lẹ́jì nǹkan ṣé bí bẹ́ẹ̀ nǹkan. yà ok kọ́lẹ́jì ọ̀nà ayé àbí. ok kò jìnnà rárá kò jìnnà but straight road kò jìnnà because ẹ rí ó dàbí bí àwọn ọjọ́ òṣèlú pé ṣe ládùúgbò àwọn lọ́wọ́ wà. ṣé ọmọ Sọlọ̀ ni. no mo ń júwe gbogbo ibi tí mo lè mọ̀ ni no. ok ẹ mọ ayé bus stop. ayé bus stop. ó fẹ́ dàbí láti ayé bus stop sí Dálékọ́. yes mi get me. ẹ máa gbọ́ ẹ mọ̀ bíi. láti Lastfotech yẹn dúró. Lastfotech yẹn sí ẹ mọ̀ pé ọjà kan wà níbi ọjà tó ti ń tò wọ́n. mi mọ mi. ẹ kórìí bíìjì bó ṣe rí nìyẹn. ẹ bá gorí bí bàbá sọ̀kalẹ̀ ńkọ́. ṣé bẹ́ẹ̀ ni sọ̀kalẹ̀ ọjà tó ẹ̀zálẹ̀ ibi tó láti sọ̀kalẹ̀ ibi tó dé nìyẹn ibi tó dé gangan nìyẹn látàyè débẹ̀. àdúgbò ló wà. kò jìnnà sílẹ̀. mo mọ onípàánù láti onípàánù de bangroof yẹn kọ́ mo mọ yẹn àkójìnà ń gbà yẹn ọba níkò yẹ Maryland ọba níkò Anthony kíná porúkọ ẹ bá kò jìnnà síra wọn kò ń ṣe ibi tó Kétu síbẹ̀ yẹn kò jìnnà síra wọn sí Fádèyí sí Kétu ṣó máa tó kò tó 20 minutes o tí ó bá tó 20 minutes kẹ 20 minutes báwo. no bá ṣe júwe sí láti Lastfotech a máa gorí bíríìjì yẹn sọ̀kalẹ̀ tí ọjà Dálékọ́. ibẹ̀ yẹn bá kébẹ̀ ṣe júwe níbi tó ẹ̀ júwe sí yẹn kò jìnnà àdúgbò náà kò jìnnà báwo ló ṣe wá padà àdúgbò ni kò jìnnà. driver yẹn ló wá wálé padà ni. driver ló wá wálé padà mo ti gbàgbé. ó gba one way. ọ fún driver yẹn níbọn lẹ́sẹ̀ so yẹn ló wá wálé padà so bọ̀bọ̀ wo ló gbé o àwọn aládùn àwọn ọmọ ó ṣe dá ọmọ yẹn gbé nọ sí bọ́ ṣe gbé láti Fádèyí ni òun ló sọ̀rọ̀ báyìí pé kó máa gbé òun lọ sí Àìṣà. mi mọ ní ìpínlẹ̀ mu bọ̀bọ̀ yẹn ni mo mọ̀ mo ti gbàgbé mi ò mọ orúkọ ẹ̀ gọ́gọ́ bó tó gbé ọmọ yẹn kan ṣì ń sọ níjọ́ tí wọ́n ń sìn yẹn ẹ bá gbọ́ ẹ máa wọ fídíò yẹn wọ́n ṣì ń sọ níjọ́ tí wọ́n sìn yẹn. ẹ mọ̀ pé àlàyé gan ṣì wà òkè tí gbogbo èèyàn ń dúpẹ́ tán pòsì pé Olúwa ṣeun Ọlọ́run ṣeun gbogbo. bí wọ́n sọ̀rọ̀ náà ó sọ̀rọ̀ ó wà òkè bẹ́ẹ̀ ni ó wà òkè ìgbà tó máa di pé ó dológun transfer yẹn náà ni. nǹkan tí àwọn èèyàn ṣe ń lé ní sọ pé owó ti dé àlàyé ti fira lẹ̀ pé òun ló Ìjayà òun ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn téèyàn kọ́ máa sọ pé kìíní. ẹ mọ̀ owó tówó bá ti dé nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wà nìyẹn. ẹ mọ̀ tó lọ́jọ́ tí kinní yẹn ṣẹlẹ̀ àkọ́ni bí gbogbo yín ṣe sọ́nsìn kò mú ẹnì kankan lẹ́yìn ṣe kò míyàn kankan lẹ́yìn náà àfẹnitọ́ ló gbé. òun ni mò ń sọ fún yín pé bọ̀bọ̀ kan tán pa ní tó ń jẹ́ ìyẹn tó ń ṣe kinní fún Gbajabiamila ìyẹn 3 months ìjọ tó pé 3 months gangan ọjọ́ yẹn náà lọ pa tóbi ìyẹn náà wọ́n mú ṣẹlẹ̀ ní Sùúrùlérè ni kò séèyàn kankan lọ́dọ̀ ẹ̀ ó ń dá lọ lé ni wọ́n máa ń jẹ́ kó dá wà ní wọn ò nẹ́rù kú èèyàn kan wọn máa ṣọ́ wọn tó bá ti dá wà ló máa sáré fún wọn ní information yẹn wọ́n máa ń jẹ́ kó dá wà ní because tó bá wà pẹ̀lú ẹrú kú ẹ̀ kò possible. ẹni oníṣòwò ní Àgàlí. Àgàlí
ṣé ìyẹn náà union lòun náà àgárí yẹn náà union ni. ìyẹn ò ń ṣe union kò ń ṣe union but ó ń ṣiṣẹ́ fún Gbajabiamila. ó possible kí Tọ́ba gan ti jẹ ìwọ ẹ̀rọ bẹ́ẹ̀. No. Kò jẹ́ ìwọ no. Àní bọ́n ṣe pa Baba Gani yẹn náà ṣe pa ṣẹ́rí ikú wọn yìí. Ẹ mọ̀ pé election ti ń bọ̀ ó pín sí bóyá ìyẹn Tagali yẹn èmi ò mọ̀ because Tagali ò kì í ṣe union but ó ń ṣiṣẹ́ fún Gbajabiamila ìyẹn òun ti tiẹ̀ ẹyẹ gbogbo ẹ̀ òun ẹ̀kíní lòun ṣe so APC gbé kéré àbí kí lọ́kàn ẹ̀ so bóyá àwọn ọmọ òkùnkùn ẹ̀ ló pa òun ẹgbẹ́ òkùnkùn bí òun ló pa òun because iṣẹ́ tó òun ń ṣe yẹn everybody mọ̀ yẹn òun ń ṣe yẹn ó dẹ̀ ń ṣiṣẹ́ fún Gbajabiamila but Tọ́ba ò ṣẹgbẹ́ òkùnkùn everybody mọ̀ kò ṣẹgbẹ́ òkùnkùn ó ń fún wọn ní nǹkan wọn lè salute ẹ but kò sí ọwọ́ ẹ̀ ń bẹ̀ Tọ́ba fúnra rẹ̀ ẹ wo Tọ́ba fúnra rẹ̀ ogun ni àyè tó máa ń gbéjà pàkọ́rùn nígbà táwọn lọ sí school níjà àwọn máa ìjàpá máa wà lọ́rùn ẹ̀ báyìí ni nígbà tó ń ṣe OPC Ajíbọ́sà ní Mushin Babaládò kò sẹ́ni tó wọ Babaládò bàbá yẹn ogun kan òun nìkan ló kojú Babaládò aládùn ògbójà fẹsẹ̀ kan ni ó kojú ẹ̀ báyìí. mo kẹ́yìn ìyá mi bàbá mi bàbá Fowótáyé mo kíyàn ṣe rí kọ́lọ̀ ń ṣàánú wa onílẹ̀ Yorùbá ẹ̀ nǹkan tó máa kọ́ fẹ́ sọ ni pé kò sẹ́ni tó máa fi ọwọ́ kò sẹ́ni tó máa fọ́ sínú furu ẹ̀ tí ò nùrùn mí o ẹ mọ̀ kọ́ tó máa ń dùn mí pẹ̀lú àwọn bróda wa yìí torí bróda wa ni wọ́n kò sẹ́ni tó máa nírú àwọn ògo báyìí nínú ìdílé àbí ládùúgbò tó máa ní pé ikú ò ní dùn òun nǹkan tó máa ń ṣe àwọn bróda wa èmi ò ń ṣe jagunjagun ni òní níṣẹ́ tí mò ń ṣe mi ń ṣe jagunjagun ní ẹ̀yin ìyá wọn yẹn bàbá wa ní odò tó bá gbàgbé orúsùn ẹ̀ ó máa gbẹ ni ẹ mọ̀ kò tẹ́ ẹ rìn ẹ mọ̀ bẹ ṣe ń ta mọ́ra nígbà tẹ́ ẹ ti dèbì tẹ́ dé ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ ń fẹ́ bẹ ẹ fẹ́ jáde ẹ mọ̀ bẹ ṣe ń ta mọ́ra ìgbà tó gún lé tójú ogun lé tẹ́ pé ẹ ń fèsì ogun ẹ mọ̀ kò tẹ́ ẹ rìn owó máa wá dé ipò máa dé ọlá máa dé ẹ wá relax wọn ẹ̀yin ìyá wa dẹni pé àròkọ la fẹ́ pa fẹ́ni tí kò kópa yẹ jẹ ogun lè ṣẹlẹ̀ ẹni tí yẹ lè bógun lọ ogun lè ṣẹlẹ̀ èyàn ò bógun èyàn ò lè bọ́lá ńlé ipò tí yẹn bá rẹ̀ pé òun jẹ́ jagunjagun torí wọ́n ní ẹ̀yin ìjà wa dẹni pé ọjọ́ ogun là ń mọ̀ wúlò ọmọ burúkú bẹ́ẹ̀ ni so kò lè sí kírú ẹ̀ má ṣẹlẹ̀ kírú ẹ̀ má wà bó ṣe wà nílẹ̀ Yorùbá ló wà nílẹ̀ Haúsá ló wà nílẹ̀ kínní but káwọn bọ́dà wa kọ́ yẹ máa paran ọmọ ṣé máa dúró àwọn ẹbí tí ikú bọ́dà wa ètò ti affect àwọn ìyá kan báyìí wọ́n máa wà tẹ́lẹ̀ pé wọ́n máa retí pé tó bá máa gba ìgbà kọjá wọ́n máa fáwọn 2000 tẹ́lẹ̀ pé 2000 yẹn wọ́n rí rí mọ́ 2000 tẹ́lẹ̀ ń gbà ní ọwọ́ tó bá rí ojúmọ́ yẹn ó níbi tí 2000 yẹn dé ní inú ẹ̀mí wọn tẹ́lẹ̀ pé wọn ò ní òpó rárá kí la gbé torí owó torí òpó ẹ̀dẹ̀ máa nǹkan tẹ́lẹ̀ pé ẹ ti ṣe fúnra yín láti bí 10 years 20 years back àmọ́ tẹ́lẹ̀ kàn fẹ́ gbà wọn nítorí mọ̀ pé most wọn wà ní under conversation yìí báyìí tó jẹ́ àwọn brọ́dà ọ̀nà àwọn adágbára ni pé ẹ mọ̀ kó tẹ́ ẹ rìn ẹ mọ̀ ní tẹ́ ẹ rìn kẹ́ tó débi tẹ́ dé tí ó yẹ kí ẹ máa túra yín lẹ́ni wọ́n túra wọn lẹ́ni náà kí èèyàn tó lè gbé oró ọ̀tá àbọ̀ fún láì gbé wọn náà wà ó ní nǹkan tẹ́ ni ẹ jẹ́ tẹ́lẹ̀ kùn náà. táwọn mọ̀ bóyá ibi tó ti ń rò náà ni wọ́n ti nà ní nǹkan bóyá bí wọ́n ti ń gbé wọn káàkiri hospital ọ̀pá ẹni sì lè yẹ wọ́n ti fún ní wọ́n ti ṣe nǹkan míì fún torí mo believe pé èèyàn lè gbé oró ọ̀tá àbọ̀ nǹkan tó bá fi lè mú yàn gbé oró ọ̀tá àbọ̀ kò sí nǹkan tó bá fi lè mú èèyàn gbé oró ọ̀tá àbọ̀ tí ò kú lẹ́ẹ̀kẹsẹ̀ tí wọ́n fún níbọn ló tẹ́ pé orí níbọn yẹn ti bà tẹ́ni ẹlẹ́sìn lè máa sọ̀rọ̀ jáde definitely mi ò rí pé ikú yẹn ló pa nǹkan mìíràn tó padà ṣe fún. bẹ́ẹ̀ni. káwọn bọ́dà wa ìnàkan yẹn máa túra lẹ̀ ẹ ti lówó láti ṣoògùn ẹ lówó láti rúbọ ẹ báyìí kẹ́nìkan tán yìí kọ́ máa fẹ́ẹ́ sì tán yín pé kẹ́ máa túra lẹ̀ tani ò bá máa dé ìbàntẹ́sùn tani ò bá máa rúbọ pé àbá ń fẹ́ jáde ṣébi tí mò ń lọ yìí ṣé kí n máa lọ sọfani kẹ́ máa lọ must you go ẹ gbọ́dọ̀ lọ ẹ náà ilẹ̀ Yorùbá náà ń pè bíbá. bẹ́ẹ̀ni o. ẹ wá owó bá tí kọ́lé yẹ kẹ́ máa lọ. fọ́n ìgbà tí kọ́ ẹ pẹ́ yín gan
gbogbo bá kọ́ yẹ máa lọ. ikú àwọn bọ́dà àwọn tó máa pa ọkọ̀ máa ń dùn ní pé kí ló dé ẹ má para yín mọ́ ẹ wà unite ẹ wo ẹ jẹ́ ń dákẹ́ lọ́jà kí ní ìkọ̀tẹ̀ ń kamilá láti ìgbà tí mo ti gbọ́ kú wọ. mo ní ìbéèrè fún yín ẹ ti sọ̀rọ̀ dáadáa ṣé ẹ lè dáhùn ìbéèrè tí bá béèrè lọ́wọ́ yín. mo gbọ́ yàrá. ṣé ẹ rò pé NURTW National Union yẹn ṣe rò pé institution tó dáa ní Àbújá kí ìjọba ban òun àti cultism àwọn tó ń ṣe cult. bàbá mi ṣé kí n sọ tọrọ fún yín. Yes sir. ṣe rí ipò yẹn bóyá cultism ni àbí national ó ti wà láti kọ́ ṣe ló ti ń bẹ̀rẹ̀ ọ máa regulate wọn ni kò ṣe band náà ọlá pé ẹ rí àǹfààní tẹ̀ ń jẹ́ ń bẹ́ẹ̀ ni. ta ló sọ fún yín pé kò ṣe band? Who told you that? ẹni sùkú ẹ jẹ́ kí n land now brother. Okay sir. ẹ jẹ́ kí n land. ṣé rí tíyàn bá wà nípò tẹ́ pé ẹ̀yin náà ẹ rí àǹfààní àwọn kan wà tẹ́ pé wọ́n ń jẹ́ àǹfààní wọn náà tẹ́ pé wọ́n ń jẹ́ àǹfààní wọn tẹ́ pé owó yẹn náà fi kó mọ́tò pọ̀ síwájú pé kò sẹ́ni tá máa tọ́ bọ̀ díẹ̀ tí ò ní rúgbẹ́ o. kò sẹ́ni tá máa tọ́ bọ̀. kò ń ṣe gbogbo yàn lọ́lẹ̀ kọ́ bọ̀ díẹ̀ kó rúgbẹ́ yẹ̀rọ sá. ó yẹ kó pa again. ẹ tún owó yẹn pa again. nǹkan tẹ́ ń tà láti sọ invariably pé gbogbo èèyàn ló ní iṣẹ́ burúkú tó ń ṣe. I am not one of them and I will never condone bad behaviour. ẹ get me. bàbá mi no I will never kò ń ṣe fọ ọmọ sọ pé àkókò tí o àti NURTW ìjọba òṣìṣẹ́ nínú they have to ban them. It has to be banned. Wọn láti function. Bàbá bẹ̀ ní sùúrù. Ìwọ́n bá ti mú pọ̀ ṣe call 10 years 20 years láti lò lẹ́wọ̀n. Bàbá bẹ̀ ní sùúrù bẹ́ẹ̀ ṣe wà ẹni má máa jagun pẹ̀lú pọ̀ ẹni má jagun pẹ̀lú pọ̀. kéèyàn gan lè fẹnu pààyàn ó ju tìbọn lọ. ẹni má fẹnu bá tẹ̀yàn jẹ. ẹ má dáhùn. ṣẹ́gbọ́n ẹ gbàgbé yẹn kọ́ ẹ máa para wọn mọ́ must they kill themselves. ẹ ti lówó ẹ má tura lẹ̀ mọ́. ẹ sà ìjọba la máa bẹ̀ kọ́ bá ní NURTW mò ń bọ̀ ẹ jẹ́ sáré fún yín ní case study kan. Èèyàn tó owó jọ àbẹ́yàn lọ yáwó ó lọ ra bọ́ọ̀sì wọ́n dẹ̀ sọ pé kó sanwó bọ́ọ̀sì ẹ̀ bí abẹ́ ní next 3 years or 4 years àbí márùn alóra àwọn ní kó máa sanwó kò ní rójú owó àwọn agbèrò wọ́n á na conductor wọ́n á na driver wọ́n á yọ ilẹ̀kùn mọ́tò you understand do you think it's a good thing? ṣe máa dúró àwọn èèyàn tó tó ti ní lára àwọn national ló ń ṣe gbogbo kí ni. bàbá mi lọ́wọ́ wọn ń ṣe yẹn mọ́ wọn na driver mọ́ wọn àwọn ló ń ṣe gbogbo àwọn tíkẹ́ẹ̀tì oríṣiríṣi tó ń jà tọ́ ní jẹ́ káwọn àwọn bus driver kọ́ rí ojú èrè it has to be banned. Ìjọba ò mọ nǹkan tó ń ṣe because they are losing billions. Òun lọ́wọ́ pípù yìí lọ́ṣẹ̀ lè ṣe kọ́ máa pín mọ́tò kọ́ máa náà ń pín mọ́tò mo gbọ́rú ẹ̀ nílé ayé ẹ̀ ń pín mọ́tò fún wọn yàn SUVs wọ́n 35 million 40 million. ṣé mọ́tò yẹn bí nínú ni. My sister nǹkan burúkú ni. Ayé sọdá. Èmi ò ṣàjẹ́ nínú owó wọn kò dẹ̀ ní mí lára. You have to say it the way it is. Igi nǹkan bí èèyàn bóníkàlù kò ṣe máa gbogbo wọn ò lè sùn ká kọjú síbi kan náà. Ó sì ń náwó ó sì ń tọ́jú àwọn kan ó sì ń tọ́jú àwọn kan. Public funds ní gbogbo ọ̀tá náà sọ yìí. ẹ mọ nǹkan tí mo àwọn kan ń sọ ní ẹ ṣé kí mo lè sọ̀rọ̀ sí ọmọ yẹn kí n sọ̀rọ̀ ok àǹtí tó sọ pé tó bá sálọ yẹn tó ní jpron sálọ yẹn baálẹ̀ ò sálọ o kò sálọ o baálẹ̀ tó ń sọ bó ṣe pé sí ni o bí lọ́la jẹ́ má dára lóhùn òṣòwò sálọ yes mo lè fún nọ́mbà baálẹ̀ sí orí kò sálọ o ó wà nù fàdé yìí o ó wà nù fàdé yìí kò jẹ́ síkì nǹkan kò ṣe o ó wà nù fàdé yìí bó ṣe ń bá mi sọ̀rọ̀ ó ní kí ó má dára lóhùn kò sálọ láti fẹ́ bá sọ̀rọ̀ kò sálọ. ẹni sùúrù sáb thank you for information tẹ fún ó dá bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ẹ ṣe sọ̀rọ̀ ó lè má yé wọn ṣàbọ̀tọ̀ bẹ́ẹ̀ ni ṣe wá bẹ́ẹ̀ ṣe bá wọn tọ̀ mọ́lẹ̀ sí ẹ ló dà tó ti yé yín. mo lè fún bàbá rẹ̀ báyìí kó pe bá lẹ̀ ọmọ yóò ṣàgbàpọ̀ ń ká ṣàwádé. ẹni sùúrù ẹ̀jẹ̀ má ẹ kì í sọ ọkọ fún yín. ẹ ní láti fún wa nọ́mbà àwọn àìsàn pẹ̀ parọ́. irọ́ mo kàn sọ fún yín ṣẹ́rí ẹ tó bá pààyàn ó máa pàwọn náà ni. ṣẹ́rí mo sọ bíi 2013 2014 baálẹ̀ àti tọba wọn máa ń ka scores ni
n pé mo ti palẹ̀ lẹ́ni ọ̀rọ̀ tí mo sọ ìkọ̀nfàmù ni torí mo ní bísẹ̀sì ń bẹ̀ ọ̀dọ̀ balẹ̀ lèmi wà àwọn tí wọ́n sa ọ̀rọ̀ ti tọ́ba àti àmọ̀ràn bí ọ̀tọ́ bá ti géèyàn lórí tẹ́ pé wọ́n dẹ̀ fi play ball láti ọ̀dọ̀ jpron wọ́n fi play ball báyìí wọ́n géèyàn lórí wọ́n dẹ̀ fi play ball sọ fún mi ní nǹkan tí mo mọ̀ wọ́n fi play ball lọ́dọ̀ tiwọn lọ́hùn wọ́n ṣe ìparí ìjà fún báyìí àti tọ́ba kò tí di 2020 gbogbo ẹ̀lẹ́mí wà èmi mọ̀ wọn ni ṣẹ́rí àwọn tọ́ba àti àwọn ọmọdé wọ́n ti sọ business tèmi ni torí tọ́ba bẹ̀rẹ̀ báyìí wọ́n kàn ti gbé ìpọn lọ́wọ́ rọ̀ lẹ́ báyìí wọ́n máa ṣùtà wá tó dá side wọ́n máa dàgbọ́n bolè sọ́yà tó dá side ni business tèmi dẹ̀ ń ṣe àwọn èèyàn máa ń sá pé wọ́n ti ń ṣùtà àwọn èèyàn níbẹ̀ yẹn o àwọn ò lè wá síbẹ̀ yẹn mọ́ egbò tó bá nínú business tó bá wà nínú business mi mo máa sá lọ́pẹ́ wọn kíní ó ti yé yín ẹ wò ẹ bẹ́ẹ̀ kí n sọ gbogbo ẹni orí afẹ́fẹ́ la wà yìí bọ̀ nǹkan mo fẹ́ sọ fún yín mi fẹ́ sọ̀rọ̀ jù mo mọ àwọn méjì ni mo mọ̀. bó ṣe rí gbọ̀ngbọ̀n nìyẹn. ṣé máa parọ́ ni. talọmọ fàdé yìí bí talọmọ bó ṣe ń bí. gbogbo wọn ni mo mọ̀ èmi ọmọ fàdé gbogbo wọn ni mo mọ̀. ọmọ fàdé yìí kún sáré lálẹ́ yìí. 2003. àti àmọ̀ tí wọ́n àti ọjọ́ bá bára wọn fà á ní ẹ báyìí kọ́ pàrọ̀ fún ọjọ́ bẹ̀rẹ̀ àti àmọ̀ wọ́n tó máa ń bára wọn fà á ní wọ́n ti wọ́n báyìí tẹ́ pé bí ṣe gbé bọ́tù wọlé báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ń dàbọ̀ bolẹ̀ fáwọn àti other side ni àti jpron pápápápápápápá yọ̀ mẹ́ta lọ́pa wọ́n dẹ̀ kaskọ́ọ̀sì ni ẹ pẹ́pẹ́ ẹnu sọ bẹ́ẹ̀ ẹ tó wọlé sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ kaskọ́ọ̀sì ni ẹ wo mi ìfẹ́ gbogbo wọn sọ̀rọ̀ ìfẹ́ gbogbo wọn sọ̀rọ̀ tán kò jù bẹ́ẹ̀ lọ gbogbo wọn ti sọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ wọ́n jọ para wọn ni ó ti yẹ iṣẹ́ rí ẹ tó kù yìí ó ti rí àwọn èèyàn tí mo mọ̀ kọlọ́pàá balẹ̀ èdè mo pe balẹ̀ pé àwọn èèyàn báyìí wọ́n fẹ́ pa ẹ́ o balẹ̀ ní alájí ẹ ṣe ó wá bá mi lọ́fíìsì mi ni mo lè fi nọ́mbà jpro kẹ́pẹ́ sí yẹn gbọ́ jpro ògiri nílé wo ó dàbọ̀ jọ ó wà ní fọ́ọ̀dù bó ṣe wà yìí kò sá ẹgbẹ́ mi bọ́lẹ̀ àti ẹ̀mọ́. ẹ̀yin kọ́ ẹni tó nu pàkẹ́tì inú gbé bọ́lẹ̀. ẹni tó sọ̀rọ̀ ó máa gbàgbé nǹkan tẹ́ ń sọ náà. mi ìfẹ́ sọ̀rọ̀ dùn ní mọ́ ni woman tó lọ pé ìyàbọ̀ tó lọ pé ẹni ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ but. orí bíbá ẹ lára wà tí yóò bá ti sọ̀rọ̀ ẹ má ìtajẹ́ sí wọn ẹ tẹ́ ìtajẹ́ tá a sílé aláriwo náà àti àmọ̀ wọ́n ṣe ní jpron sálọ báyìí pé inú sálọ báyìí mo pe jpron ṣe ti sọ wá wọn ti sálọ ó ní sálọ báyìí wà láti ṣe ẹ̀ ń bèlè fún wọn ni òun àánú ọgbà náà mo dẹ̀ bọ́ wọn fẹ́mọ́ọ̀sì mo bọ́ wọn school boy gbogbo wọn ni mo bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn ni bàbá wà káyọ̀. ẹ̀kọ́ yẹn ṣe sọ bẹ́ẹ̀ ni pé ẹ mọ tó ṣẹlẹ̀ àwọn information tó fáwọn náà ni wọ́n ṣe sọ bẹ́ẹ̀ sọ ibi ìṣẹ̀lẹ̀ máa fi ẹ̀fọn kò sálọ ìfò gan ẹ fẹ́ gbọ́ kíkó sínú ọ̀kadà kan ló fi lọ pa inú mọ́tò ló wà báyìí òjò ń rọ̀ ọjọ́ yẹn níjọ́ Sunday òjò ń rọ̀ wọn ò tún fún yín tán òjò ń rọ̀ ọjọ́ yẹn kò sẹ́ tó wà ń ta wọn ò sí ta òjò ń rọ̀ ọjọ́ yẹn ni so òun wá wọ bó ṣe wọ eré àbáyé ni bọ̀bọ̀ fọgánátà yẹn fún ló mú iṣẹ́ lẹ̀ òjò ń rọ̀ báyìí ni wọn ò tẹ́tẹ́ fẹ́ gbọ́ wọn ò tún bá mọ́tò ẹ̀ lẹ́yìn ẹ wo dàbọ̀ jàre ẹ máa bá yín sọ wọn mọ́tò lọ gbogbo yẹn kọ̀ òjò rọ̀ ó dára bọ́ sáwọn sọ nìyẹn nípa mọ́tò ẹ̀ lẹ́yìn ẹ má parọ́ nǹkan tó ẹ má lọ gbọ́kọ̀ tó àwọn blogger bá ń sọ. gbogbo yẹn tó bá ń sọ sórí yẹn ó ti yẹ òjò rọ̀ jọ Sunday ni. ojú ìta wa ń sọ kò dáa. alẹ́ Sunday báyìí alẹ́ Sunday báyìí àtàwọn alẹ́ Sunday báyìí ni ó ń bọ̀ ní òjò dẹ̀ ń rọ̀ gbọ́dọ̀ yẹn òjò ń rọ̀ ẹ̀ lábẹ́rẹ́ òjò ń rọ̀ so kò sẹ́ni bọ̀dí ń ta. ẹ sà Mr. Sir mo ní ìbéèrè fún yín sà mo mọ̀ bóyá yín lè béèrè ṣé ẹ rò pé nǹkan tí àwọn NURTW àti kọ́ọ̀tù tó ń ṣe ṣé ẹ rò pé tó ṣé ẹ rò pé alright that's fine ṣé ẹ rò pé it's about time fúnjọba láti caution àbí kọ́ tẹ̀ bá ní NURTW. ìjọba ló ń lò wọ́n ẹ̀gbọ́n mi ìjọba ló ń lò gbogbo wọn ṣẹ́yìn ọmọ ni ìjọba ló ń lò wọ́n àṣírí gbogbo fún olórí tó wà bẹ́ẹ̀ sí ẹ fẹ́ gbọ́ olórí tó wà bẹ́ẹ̀ olórí tó wà bẹ́ẹ̀ ìjọba ló ń lò wọ́n ìjọba ló ń lò wọ́n olórí tó wà bẹ́ẹ̀ yìí gangan ibò olóko ogun ọ̀wọ̀lẹ̀ wọ̀lú ìjọba ló ń lò wọ́n náà kí lè expect ẹ̀dẹ̀ mọ́ ìkọ́ tó ti ṣe fún ìjọba àṣírí wà lọ́wọ́ àwọn abáyẹ kàdá kẹ́bẹ̀ẹ́ tó ṣe fún ìjọba níbo lè sọ̀rọ̀. àwọn náà máa ń dìbò fún ìjọba wọ́n jọ ń lo ara wọn ní kò ṣe pé ìjọba ló ń lò wọ́n o. ṣé wàá rí àti àmọ̀lẹ̀
àti àmọ̀rí etí ìjọba ń lò lára wọn ló pọ̀ jù àṣìbò sọ fún àwọn mi. jọ ṣiṣẹ́ àwọn náà tẹ̀ka fún ìjọba. ìjọba ń lò wọn àmọ̀rí ẹ máa gbọ́ ọ̀tọ̀ kí lò wọ́n ní pé time election sí. àtàmọ̀rí ṣe tó bá ní ẹ kì í fún yín lọ́rọ̀ kan tó bá ní èèyàn mẹ́wàá kan kú ní balógun yẹn ìjọba ló lò mo fẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀ ni mi ì fẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀ ìjọba ló lò wọ́n torí mo mọ̀ wọ́n ni ìjọba ló lò wọ́n mi ì fẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀ ni ìjọba lò wọ́n kì í ṣe kì í ṣe pé wọ́n dìbò nítorí ó lò wọ́n fún mẹ́wàá ẹ jẹ́ kí n dákẹ́ mi ì fẹ́ sọ gbogbo ẹnu sọ̀rọ̀ ni ìyẹn kọ́kọ́ ló lò wọ́n fún ìyẹn kọ́kọ́ ló lò wọ́n fún o. bọ́ọ̀lù láìpẹ́ bá bọ́ọ̀lù láìpẹ́ ẹ bá pa bí a máa bá yín gbé wá bọ̀ tí wọ́n tó bá ti mọ̀ pé òun ní òun máa fún ilé pè ní o ẹ̀yẹ́ máa pa sí o. mo máa sọ̀rọ̀ nǹkan fún ẹ bá mi ní gánú sí eléyìí àbúrò poli mo ń bọ̀ gánú sí eléyìí kò sí ṣóò tá a ṣe tọ́wọ́n tó ní ṣóò kì í rí tá a bá ti gbé fọ́tò wò síbẹ̀ àwọn fúlàṣì wọn máa sẹ́ǹdì ẹ̀sùn wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìwọ tó bá wá gòkè tó bá wá parọ́ kó dáa ẹni pé lẹ́sẹ̀kẹsẹ̀. tí mo túbọ̀ ọmọlẹ́yìn ẹ̀ sọ̀rọ̀ ọmọlẹ́yìn mo túbọ̀ àwọn sọ̀rọ̀. ṣẹ́rí ọ̀rọ̀ tí brọ́dà wa tó sọ̀rọ̀ tán sì sọ yẹn bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ṣẹ́rí wọn wípé wọ́n jọ ń lora pọ̀ láwọn olóṣèlú yẹn ọ̀rọ̀ yẹn understatement ni o àwọn olóṣèlú gọ́gọ́ ló lò wọ́n ṣẹ́rí Tinubu fúnra tẹ̀ ń wù yẹn bọ́ ṣé mo Yorùbá ní gbogbo àtàwọn ká máa súnmọ́ àbí kìnìún kan àfẹ́ Tinubu gangan lórí wọn ni òun ló encourage wọn lẹ́kọ̀ọ́ òun ló gbọ́nú fún wọn nípa wà lẹ́kùn yẹn. ẹ pàtẹ́wọ́ fún màá tó sọ̀rọ̀ ẹ pàtẹ́wọ́ fún màá tó sọ̀rọ̀ ẹ pàtẹ́wọ́ fún ẹ pàtẹ́wọ́ fún ẹ máa wo ti. gbogbo wọn tẹ̀ ń wọ yẹn tabalẹ̀ ká máa sọ̀rọ̀ bí pé àfẹ́ gbọ́ ọ̀rọ̀ olóṣèlú wọlé ni òun gbogbo lórí wọn kí lásìkò náà jẹ́ fún náà gbogbo wọn yẹn wọ́n mọ̀ra wọn bọ́ sẹ́mọ̀ kọ́nà kó bá lọ́wọ́ gbọ́ wọn ni wọ́n lò wọ́n ni náà tó bá dìgbà election tó ń wọ àwọn olóńkó ballot post wo ni Gbajabiamila post wo ló ń dìmú Nàìjíríà. ṣùgbọ́n òun ni chief of staff Tinubu. nígbà tá Gani kú ṣé ẹ̀ nígbà tó lọ kíyẹ àtìyàwó ẹ̀ àwọn náà ń lò wọ́n. àwọn ní kílásìkò náà jẹ́ àwọn ní hitman wọn so wọ́n kàn ń gbé gbogbo ìlú alọ́ ni. ẹjọ́ mo fẹ́ chip in sí nǹkan tó ń sọ yẹn tẹ́ bá rántí election 2023 election tó ń ṣe ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún election tí wọ́n ń ṣe last 2023 ṣe rántí pé àwọn ọmọ tàyí náà lò tó fi lò against àwọn opposition nígbà election so ta ló rán wọn tí gbogbo wọn fi ń gbàdá tó ń gbọ́ ọ̀bẹ tán ní by force wọ́n gbọ́dọ̀ dìbò fún APC ni tó bá dìbò fún APC tó bẹ̀rẹ̀ sí ń ná wọn ẹ ti gbàgbé ni. ẹ wo primary tó ṣe láàrin ẹ wo primary tó ṣe láàrin Ambode pẹ̀lú gómìnà tó wà ń bẹ̀ tó ń lérí pé ìwọ tó bá dìbò fún Ambode àná fọ́ lójú ni gbogbo wọn boys náà lọ ṣiṣẹ́ yẹn náà. Amzat. yà tó ń gbogbo náà ṣiṣẹ́ yẹn náà. ok ẹ wo ẹ jẹ́ kí n padà wálé mo rẹ́ rìn. ẹ wo kó ìgbà tí wọ́n ń dìbò wọ́n nà àwọn ṣé kọ́tà sára ti sọ fún wa ní pé wọ́n nà àwọn ọkọ̀ tó ń dìbò. àmọ̀rí tí wọ́n bá náà bí kú yìí wọ́n máa jí. àwọn ọmọ náà wọ́n dìbò fáwọn APC ẹ ti nígbà election. ta ló náà wọ̀ èmi ò rí yẹn o. lóṣòdì. ẹ lọ search lórí YouTube wà mẹ́. ẹ lọ search ẹ̀ náà tó ń ṣe àwọn èèyàn léṣe ní. wọ́n ní ó dàgbọ́n ní MC sọ̀rọ̀ ni pé tipátipá kan dìbò tán ní ọ̀rọ̀ tó sọ̀rọ̀ dá yẹn lè mí rí èmi ò mọ̀ gàtọ́ náà. ìjẹ́ wo primary tán ṣe. wọ́n náà wọ́n tó ṣe àwọn èèyàn léṣe ó wà ní íńtánẹ́ẹ̀tì náà ẹ lọ wò. yóò ṣe kọ́ tó gbòòna nǹkan tó ń ṣe ni. mi ì sọ pé náà mi ìbá ń jọ mi kò sọ pé mi ò rí i. tí Sanwó-Olú fi wọlé ṣẹ́ẹ̀rì ta primary election Ambode ni ṣẹ́ẹ̀rì pé wọ́n aláàkẹ́ anybody àwọn primary election. ẹ̀yin nìkan ló ń yàwó rẹ̀. wọn ò dẹ́kẹ́ ní primary yẹn wọn fi bo. ṣé ti primary tí wọ́n ṣe fún Amzat àti Ambode. Ambode àti Sanwó-Olú. náà ti Sanwó-Olú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kelele gan ti Ambode. yíṣu sọba ó takókó. bẹ́ẹ̀ ni ara wọn lọ́jọ́ ń para wọn ní jàre. ọjọ́ ń para wọn ni tọ́ba náà ti ṣe nǹkan ibi ẹgbẹ́ mọ́sọ́lẹ̀ kan ẹ̀ òun náà ti ṣe nǹkan. olórí wọn náà ló wà bẹ́ẹ̀ bàbá wọn náà ní Tinubu. ikú yẹn kọ́ dùn mí ni kó ta mí lára pé ọmọ
ó kọ̀lẹ́tì gan wọ́n rọ̀ṣì ẹ̀ gan wọ́n dáàbò gan wọ́n sùn bò gan kò gbẹ́ ọkọ̀ kò gbá méjì. ṣé ìbọn wa jẹ́ nǹkan tó dáa lára. wọ́n fọ́n sí lára ni tó bá yẹ pé ọkùn àbí méjì á sì. wàá kú lọ́jọ́ yẹn ó ní àjẹsára lára. ó sùn. ẹnì kan bèrè lọ́wọ́ pé kí ló dé tí wọ́n lè band àwọn kí ló ti ń polúkọ wọn NU something like that. ìjọba kan náà ń ṣiṣẹ́ fún ni báwo ló ṣe máa fún wọn lè band wọn. ok ẹnì kan sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yìí pé gbọ́n èmi láwọn family jọ pé there is transport brother mi yẹn jẹ gbèsè lórí transport yẹn pẹ̀lú kọ́tọ́ àwọn òrìṣẹ́ máa ṣe fún ṣe báwo. ó gbọ́n tó sọ́nà bá yà lọ pọ́lísì ló máa ń gbọ́ lọ́wọ́ ẹ̀. ṣé àwọn ẹni sùn rẹ́bìrì question ṣé àwọn union àwọn onímọ́tò ṣebí gbogbo all over the world ní union onímọ́tò wà ṣebí. àwọn state kan ti cancel ẹ̀. Èkó ti cancel ẹ̀. Èkó ti cancel ẹ̀ Ìbàdàn ti cancel ẹ̀. Èkó ti cancel ẹ̀. ipò tí tọ́gbà wà bẹ́ẹ̀ yẹn sì tó ekú sí ẹlẹ́bí ṣáà máa jẹ epo yẹn ṣe bí. bẹ́ẹ̀ni. àmọ́ ẹ máa wo wàhálà ẹni máa fẹ́ jẹ. báwọn kékeré bọ́ ẹ máa ń gba ẹ mọ̀ pé báyìí máa ń gba gáràjì ẹ ti gbàgbé ṣùgbọ́n máa ń fìjà gba gáràjì nígbà yẹn. bẹ́ẹ̀ni. àwọn ayẹgbọ́ ìjọba máa fi gba gáràjì. ìgò àgbà náà máa fi gba gáràjì nígbà yẹn. wow so it's the same thing. kọ̀pẹ́sọ̀ ti bẹ̀rẹ̀ báwo ló ṣe stop tó fi dé pé wọ́n fi bu àgbàlagbà. ẹ máa gbọ́ ìyá mi àǹtí àmọ̀rí ìgbà tí ìjọba dé non stop wọn pé wọn ò fẹ́ máa fi àdá gba gáràjì mọ́ ló di pé wọ́n yí kòtò wípé ókè o ẹni tí ó bá tẹ̀lé lágbájá kó dúró báyìí ẹni tó tẹ̀lé lágbájá kó dúró báyìí wọ́n á wá bí ìgbà téèyàn dájọ́ téèyàn ṣe pépà tán rólù. that is pilot ọmọ á dìbò. ọmọ á dìbò pé ẹni báyìí ẹni tí èrò ẹ bá ti pọ̀ jù ló máa wọlé. ìgbà tó yá wọ́n tún ṣe ìdí ẹ̀ ìjọba ló máa sọ pé lágbájá ẹ mọ máa tó kú yìí tó kú nígbà kínní wọn ló ṣaláìsí yìí ìgbà yẹn náà ẹ mọ̀ pé nípa transport yìí náà ló jẹ́ kí máa yẹn náà lọ tán fi ń ṣe gbogbo wọn yẹn tẹ́lẹ̀ torí BRT àbí ọ̀nà BRT ló di pé ìjọba fẹ́ mọ̀ nípa gbogbo ẹ̀. ok nǹkan tí mo fẹ́ bèrè nìyẹn pé ìgbà tí ìjọba fi lè ṣe yẹn tó dàbí pé irúgbẹ́ yẹn ó wáyé bẹ́ẹ̀ wọ́n ẹ̀ tó sọ fún un pé tá a bá rí ẹni bọ̀ tó fẹ́ kú òun bẹ́ẹ̀ yẹn tó bá kú ẹni tó máa jẹ lẹ́yìn ò ní jẹ ṣẹ́gbà. ìyá mi ẹ rí oyè wọn yìí oyè wọn yẹn oyè tí ò ṣe é gbélẹ̀ tán fẹ́ kúrò bẹ́ẹ̀ ni. ìjọba ò lè sọ bẹ́ẹ̀ ta ló ń gbé ìjọba wọlé ṣé báwo ló ń gbé ìjọba wọlé tí ìjọba bá lọ sọ orúkọ bẹ́ẹ̀. ìjọba lè sọ bẹ́ẹ̀ o wà wọ́n lè sọ bẹ́ẹ̀ o ìjọba lè sọ bẹ́ẹ̀ because ìjọba lè mọ bó ṣe ó yẹ kó mọ bó ṣe máa bá àwọn tààrí wọn kọ́ lè para wọn ó sì máa dẹ́mi ara wọn lé gbòdò lórí kí it's no good now. kọ́ máa pàtàkì ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń poison ara wọn ni tábàtà ló mọ Ṣínà Àjàyí former chairman tí Sáúlà tó jẹ Tọ́balẹ́ndé mọ Ṣínà Àjàyí ìmì tí ẹgbẹ́ yẹn mọ Ṣínà Àjàyí ló jẹ àwọn èèyàn pọ̀ Sáúlà tó jẹ wọ́n máa pa àwọn ọmọ yìí. táwọn ọmọ mú iṣẹ́ àtúnṣe di mọ́mọ́ mi gbọ́. so ti àwọn ti Ìdúmọ̀tà mo sọ yìí náà. àti àmọ̀rí àwọn kan wà ní labour yìí tó jẹ́ pé wọ́n ti ná ọ̀kan sílẹ̀ fún wọn tán lè jáde mọ́ ẹ̀ lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń poison ara wọn ni. wọ́n ṣì wọ́n báyìí. sábà competition ṣe máa sign ẹ̀ pé kọ́ bá ní NURTW. èmi ò ní sáyìn ẹ má wọrí ẹ rí transport sí wà ká tó dáyé ọjà náà ọwọ́ fún àwọn tán help. ẹ rí máa yìí àyè àtàwọn mélòó nìkan lọkọ ògo ìdílé ẹ máa gbọ́ there is going to be a competition ẹ get me sin. petition wo ló ń fọ ẹ má dírẹ́sì ilẹ̀ ẹ má dírẹ́sì ilẹ̀ ẹ má dírẹ́sì ilẹ̀ ẹ má wọlé ọkọ̀ wẹ́wọ́ ayé kẹ́ ẹ lé wọn ẹlẹ́fẹ̀ẹ́ rí wọn. kí ló dé tẹ́lu ṣe ń bà yí báyìí. ẹ gbé fọ́tò lọ sí ṣe àwọn gbójú síta wá sọ píṣọ̀ tí wọ́n wà lọ ẹ̀yin ò gbójú yín síta ẹ̀ ló píṣọ̀ yẹn lẹ́nu ìgbà wà. ẹ̀yin ẹ gbójú síta tó bá ní mú yín lẹ̀ kẹ́ni máa ṣe ìfọwọ́ta ni. tó bá gbójú síta máa sáyìn ẹ̀ bọ́tẹ́ ẹni wọn dàfẹ́ ẹni tó bá jẹ bí ló máa kú bí. ayaba ẹni tó bá jẹ bí àwọn orí ìwọ̀n petition ti wà lẹ́ ọ̀rẹ́dì wọ́n láti bá ní NURTW wàhálà tó ń dálẹ̀ sí different society. ẹni
à ń ganu sí ìkó ni ẹ kí ló fẹ́ láti wọ́n náà ló ń talẹ̀. Amọ̀rí ní tíra wo ni. ẹ máa gbọ́ ẹ sọ fún wọn wọ́n lè dáná ṣe àwọn ẹ fẹ́ jẹ́ kí Nàìjíríà dá ẹ fẹ́ jẹ́ kí Nàìjíríà dá ẹ sọpọ́ọ̀tì ẹni sùúrù tó bá ti báńdì transportancy èwo ni Nàìjíríà máa fi dá. ẹni sùúrù ẹ bá meet everybody ìbí meet ni ẹ bá meet gbogbo wọn ṣáàrí tẹ bá ti débi tẹ bá ti ní pé ẹni neighbor yìí tẹ ti bá neighbor yìí jà tẹ bá neighbor yìí jà ẹ má gbé dọdọ Ganu sí tẹ bá dé ní tẹ tí ń bí yín sí ẹ má gbé débi ẹni tí tá bá gbé wá bí àwa ń Ganu sí ni ní kan náà fẹ́ fi serious lórí ẹ ẹjọ́ orí íńtánẹ́ẹ̀tì tó ń gbé bàrà là ń Ganu sí tẹ bá ti wá níbi ẹ fẹ́ bá wọn jà ẹ má gbé lórí ibi tẹ bá rí ìjọ̀gbọ̀n tí petition tẹ fẹ́ kọ fún ìjọba ẹ lọ sórí ìjọba ní platform tẹ bá rí ẹni tẹ mọ̀ pé ń bí yín sí ẹ lọ sọ́dọ̀ wọn Ganu sí lélẹ́yìí a Ganu sí ni ṣó ti yé yín so kò fàjà kò fà wàhálà ẹ má bàa ra yín jà. Ganu sí tẹ bá dẹ̀ gbẹ́fẹ́ kọ́ kí ẹgbà station lọ. ẹni Àmọ̀rí ò bá kú Ganu sí Àmọ̀rí ni ẹni Àmọ̀rí ò bá kú ni ẹ wá Ganu sí ni mi ò tọ́ ni wọn adẹ̀ ń Ganu sí èdè rogun apá síbi kí ló dé fi wá rogun apá kí ló ṣe ló fà á. ẹ pàtẹ́wọ́ fúnra yín jàre àti Àmọ̀rí ẹ pàtẹ́wọ́ fúnra yín. ọ̀rọ̀ ọlọ́run kí ló ṣẹlẹ̀ kí ló bá nílé sọ lọ́sàn-án gan. báyìí pé nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ state ẹ̀ ń gbọ́ mi ní Àmọ̀rí báyìí pé nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ state yẹn tó bá yẹ kó lè ṣẹlẹ̀ ní Lagos state ni apá ìjọba máa ká wọn for example ẹ rí pé àti olórí àwọn ọlọ́kọ̀ Ọ̀yọ́ state tó ṣe yamayama apá gọ́fìnà káwọ́ ẹ̀ wọ́n dẹ̀ gbé so tó yẹ kí wọ́n lo àwọn ọwọ́ yẹn ni wọ́n lọ ní Lagos state. o ma lọ competition wọ́n rí competition iwájú. Ọ̀yọ́ state náà wà Ọ̀yọ́ state ò dàbí Lagos state. Lagos state no be Ọ̀yọ́ state ẹ lè fi kówé kókó lẹ́kùnkó Èkó kò ṣá àti Àmọ̀rí o ẹ lè máa fi gbó àti Àmọ̀rí ẹ rí gbogbo nǹkan tó ní kálukú ń sọ̀rọ̀ bí ìbá ní fámìlì bẹ́ẹ̀ wọ́n máa wà nínú àwọn tó máa ṣépè fún gọ́ọ̀mẹ̀ntì náà pé kí wọ́n báǹdì wọn fún. It's true. Àmọ̀rí bó ṣe wá ń para wọn ìkọ́ òun là ń pìtì náà bó ṣe ń para wọn ìkọ́. Hello. Pàtẹ́nẹ̀ kúkúrẹ́ bẹ́ẹ̀ wá ìtọ́ fi ń para wọn. Àgbẹ̀dẹ ló stop ẹ̀ kì í ṣèjọba. Àgbẹ̀dẹ tọjọ́ta. Ìgọ̀sẹ̀ ẹ mọ̀ pé Kétu ní kinní yẹn ti máa ń wáyé jù. Tó òun ní àgbẹ̀dẹ fi lọ jẹ nígbà tó ní kọ́ máa rotate ẹ̀. Oníkọ́ máa rotate ẹ̀ so òun lẹ́m sí ṣètò sí ẹ̀yìn àgbẹ̀dẹ gbà yẹn. So nǹkan tó fà á gbà tágbẹ̀dẹ á fẹ́ gbé kinní yẹn fẹ́ lòmíì náà fi ní issue pẹ̀lú poli torí àgbẹ̀dẹ poli close mọ́ àgbẹ̀dẹ òun ló fi di pé wọ́n ń gúnra wọn nígbà yẹn tó fi gúnra wọn lọ́bẹ àbí kankan kìgbà ẹni bàbá jẹ́ wàá sọ pé on need àti vote kó gbé fún MC straight so ibi tí rotation ti wà nìyẹn ìkọ̀sìgbà yẹn wọ́n máa ń para wọn gan ni ó máa ń pa èèyàn kó tó gbàjọba so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. jẹ́ òkè mo sọ ló gbà yín bọ́ ẹ máa ń ṣe nìyẹn. yẹ ó máa pa ṣe jáde má láì kí wa kán wá sókè ká wá Ganu sí i mo pa wá sókè àwa competition mo ohun tó kàn wá. wọ́n ta kíní ni o MC ló mú nọ́mbà the right number o. no. What I was saying ni pé látilẹ̀ ẹgbà tí àgbẹ̀dẹ fẹ́ jẹ ó ti sọ pé òun ló fi ṣe tẹ́ṣọ́rà wọ́n ti lóun ló máa lọ òun ló máa filẹ̀ because òun ló support ẹ̀ no ọlọ́run wà jẹ lẹ́yìn ọlọ́run wà ọlọ́run wà jẹ so wọ́n ti lẹ́nu sí ìgbà yẹn lòun jẹ tẹ́ṣọ́rà wọ́n ti lóun ló kàn torí wọ́n fẹ́ máa rotate bọ́ wọn ò fẹ́ gbé fún bóyá within one thing ìgbà yẹn ní issue fífẹ́ ṣẹlẹ̀ wọ́n fẹ́ drop ẹ̀ fún easily so òun ló fi di pé òkè ni wọ́n fi ní kó wọn àti ó dàbí wọn àti poli náà fẹ́ filẹ̀ ńgbà
ìgbà yẹn náà fi. lẹ́yìn ọlọ́run wà ó làgbẹ̀dẹ jẹ. ṣẹ́rí bàrúwá ẹ jẹ́ kí n sọ bóyá jẹ́ fún yín ṣẹ́rí bàrúwá àtàgbẹ̀dẹ ó ti tán fẹ́ jẹ president wọn ní national tó máa ń ṣe tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó máa l'Abuja so ẹ mọ̀ pé MC pẹ̀lú àgbẹ̀dẹ ní wọ́n ní issue kan. no kì í ṣe tiyẹn o dáwọ́ sí. ẹ̀wọ̀n ni tó fi jẹ́ lè mú sọ fún yín. ẹ mọ̀ pé Yasin ni president ìkọ́nà mú sọ fún yín ti kú ni. ìgbà yẹn ní abẹ́wà táwọn sọ yìí ni ẹ̀yọ́ náà wà. nígbà tí ẹ máa gbọ́ MC wa tẹ̀lé Bàrúwá ṣó yín bẹ́ẹ̀ sí ṣẹ́rí MC Bàrúwá àti kílókù ẹ̀ àti àgbẹ̀dẹ Tajudeen bàbá àgbẹ̀dẹ ṣe pé ìtajú lọ́wọ́ méjì àti Bàrúwá ṣó yín bẹ́ẹ̀ bàtọ́ wọn á mú kíni lótò wọn tó máa mú Bàrúwá wá ń wìn ṣẹ́yìn ògbọ́n Mr. MC mi tó tún sọ so nísìnyí bàtí Bàrúwá wìn báyìí ọkọ̀ fi òtì yìí tó bá yẹ pé bàbá yìí mi àgbẹ̀dẹ kí n lò bá wà ń bẹ̀ kúnlẹ̀ pólì ọba tó wá ló ń wìn bí Bàrúwá ṣe ń wìn nìyẹn ni wọ́n fi fa MC kalẹ̀ sí Èkó òun ni bàbá Bàrúwá yìí wọ́n bá ní MC wọ́n bá fàánsì pé ṣe bóun tẹ̀lé yín ṣe bí nítorí bóun tẹ̀lé yín gbà tí wọ́n dẹ̀ ta. ti federal lẹ́yìn sọ yìí o. ìlú náà mo sọ pé ti federal lẹ́yìn sọ. ọmọ federal sọ federal bàbá àgbẹ̀dẹ ló mú MC ọmọ state ló ń sọ. federal lẹ́yìn sọ. state la ọmọ federal lẹ́yìn sọ. federal lẹ́yìn sọ. lẹ́yìn sọ federal lẹ́yìn sọ state là ń sọ yìí ọmọ state ló ń sọ. lẹ́yìn ọlọ́run wà. ẹ mọ̀ pé MC ò ṣe kínní MC ò ṣe federal MC lọ direct. no kó tó lọ kíní làwọn tóbi jẹ chairman lẹ́yìn ọlọ́run wà yẹn you know that MC was a treasurer lẹ́yìn ọlọ́run wà. bẹ́ẹ̀ni. so it was òun ló jẹ lẹ́yìn ọlọ́run wà àgbẹ̀dẹ ló jẹ náà. àgbẹ̀dẹ ló jẹ lẹ́yìn ọlọ́run wà náà. òun náà ni wọn fẹ́ filẹ̀ fún òṣòwò ìgbà yẹn ló fún àti ọlọ́run wà. MC ni tẹ́ṣọ́rà lẹ́ MC. náà tẹ́ṣọ́rà ni náà òun àtọ́lọ́run wà ní issue náà kò tó ní kò pump kò gbowó jáde kò tẹ ẹ̀ sẹ́tù ẹ̀ so ibẹ̀ náà wọ́n ti jọ ní issue òun nìyẹn fi máa ń sá wá sí London tó fi máa wá even London kan ló ti wá parí ìjà wọn gbà yẹn ìgbà yẹn ní Àyìndé fi ń kọrin fáwọn méjèèjì tó máa fi ní issue wọn máa ń jà ibẹ̀ yẹn ní ìjà yẹn ti ń wáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ọba ló wá parí ẹ̀ fún wọn London bí ìgbà yẹn kọ́ só dàbí kínú kì í kówó jáde fún MC tó ló dínà mọ́ nǹkan tó fà á tán fi fẹ́ ẹ̀ǹdì kàríà ẹ̀ nìyẹn nígbà táwọn náà débẹ̀ so àárín wọn wàhálà ti wà tipẹ́ kọ́lọ̀ ń ṣàánú wa ni ìtó bá jẹ lọ ló jẹ lọ́nu wọn. ẹ tẹ rí èmi ò tẹ lè gbà kí fámìlì mi tiẹ̀ kankan tiẹ̀ ṣe anything transfer kí. àwọn èèyàn máa yan ní ó wà ń bẹ wàhálà tó wà ń bẹ ó jọ owó bẹ. mo fi Ọlọ́run bá tó dá mi búra máa kan gbénú ilé wa tẹ́nẹ̀ǹtì wa ni ó fẹ́ ìyàwó kékeré kí á máa ní mi kàn ní dárúkọ ẹni yẹn ilé tẹ́nẹ̀ǹtì wa ni ilé wa ló gba lẹ́sì nígbà yẹn tí bàbá yẹn bá gbé owó dé tó bá da owó lẹ̀ èmi lèmi máa ń bá wọn gbogbo owó tán bá gbà tán gbé fún wọn èmi lèmi máa ń bá wọn tó even though ẹni tí mò ń sọ yìí ó ti fẹ́ fà mí sí kí má tẹ̀ náà wọ́n ti fà mí sí tó jẹ́ pé èmi ni mo máa ń bá wọn lóde. wàhálà bẹ ju owó bẹ lọ. ìgbà yẹn ni mo mọ̀ pé ikú rèé owó rèé ni lẹ́yìn mi bàbá ẹ lè ra anything wá fún màá yẹn kó jẹ ó máa ní kí n lọ jù sí tọ́ílẹ̀tì ni a máa lọ jù dànù ibùdó kí n má sí ilé wọn máa pè mí ó yá aṣọlá mo máa sẹ́ndì owó sí ẹ̀ ń sìn lọ́ba mi ra nǹkan báyìí ibùdó kó fẹ́ mu pure water lásán èmi ni máa lọ rà á nígbà yẹn tó jẹ́ pé ẹ mọ̀ pé àwọn èèyàn tó ń sọ pé bí kulé ò pa ni tòde ò lè pa ni ṣé ẹ gbà pé àbúrò máa yí gangan torí èlò náà wọ́n fún ní 3 million torí kẹ́gbọ́n ẹ̀ fi jábọ́ máa tí mò ń sọ yìí ó dàbí àlàyé ni bí àlàyé tọ́ba yìí àtàrúgbó àtàláàfà àtọmọdé àtàgbàlagbà ló ń ẹ̀bù ìgbà míì tá a bá jí síta ilé wa báyìí àwọn tí màá bá ń tà ẹ máa rò wípé National Stadium nílé wa ni táwọn èèyàn máa tò. ní tí kò bá lọ kọ́ ní kókó bẹ̀. ìyá mi wọ́n kọ́lé wọ́n ralẹ̀ wọ́n kọ́lé àtọmọ wọn àtìyàwó wọn even though èmi fúnra ara mi tí ò bá ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ ọpẹ́lọpẹ́ pé mọ́mì wọn ṣì wà láyé mọ́mì wọn ṣì ọpẹ́lọpẹ́ nǹkan tó fi ń sọ pé ìyá lára ọmọ ìyá ṣe pàtàkì nínú ayé ọmọ ọpẹ́lọpẹ́ màmá yẹn ni ò jẹ́ kán rí màá yìí pa
àti ìyàwó kékeré tán fẹ́ tó ń gbé lọ́dọ̀ wa yẹn torí Ìjẹ̀bú ni ìyàwó kékeré yẹn ó dúró but àlàáníkù ẹni tí mò ń sọ yìí sìn mọ́tò náà wà tó rán rẹ́ẹ̀kì wọn débi pé yes mọ́tò náà rọra fi ń mẹ̀ǹtẹ́ ayé wọn tó rọra kúrò nínú national tí ò bá wọn ṣe mọ́ transport náà fi ń bọ́ ọmọ bọ́ ìyàwó báyìí ó jẹ́ pé ìgbà míì ti máa rí. ṣáwọn national ṣáwọn tó máa wà mọ́tò ọkọ ní national. ẹ máa gbọ́ ẹ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé bí ọ̀gá ni wọ́n máa yìí òun lọ̀gá àwọn kóstà ẹ mọ̀ pé wọ́n póríṣiríṣi àwọn kan wà tó jẹ́ pé bí àwọn ṣíàmà faragan wà ṣíàmà àwọn luxurious bus yẹn wà àwọn tata bus wọ́n wà wọ́n póríṣiríṣi but máa yìí oníṣẹ́ á máa móòlù ẹ̀ nígbà tí mò ń sọ yìí oníṣẹ́ á máa móòlù ẹ̀ àti coastal bus òun ni tó bá gbowó dé báyìí èmi ni màá tó gbogbo owó yẹn 20 naira 50 naira 100 naira 500 èmi ni màá tó gbogbo tí n bá tó èmi ni màá kà tí màá kọ́ pé iye báyìí ló wà níbi owó yìí tí màá tó sínú báàgì ọjọ́ kejì àwọn fúnra èmi àti wọn làjọ máa gbowó lọ báǹkì wọ́n máa gbé lọ báǹkì ẹ rí máa yẹn ó dẹ̀ ń ṣe fún onílé ṣe fàlejò èló náà fi tan àbúrò ẹ̀ 3 million pé kó fi já ẹgbẹ́. wọ́n mú iṣẹ́ ẹlẹ́ gidi but ọlọ́run jẹ́ kán fi ti kúkú. ẹni tí wàá jábọ́. àwọn ìjábọ̀ o ọlọ́run jẹ́ kán inú ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ ọjọ́ ò jẹ́ kán fi ti kúkú but wọ́n ṣàárẹ̀ but ọlọ́run ọlá ìyá wọn àtìyàwó wọn ọlọ́run gbà wọn ni bàbá oníbàbá yá ní ẹnu ìwọ̀nba ṣéǹjì tó ní ó yà lọ ra mọ́tò ó yà rọra ń wà kò bá wọn ṣe náà ó tiẹ̀ bá wọn ṣe mọ́ ìgbà tí móòlù ẹ̀ tiẹ̀ ti kúrò àti kínní kò tiẹ̀ yá bá wọn ṣòṣò àmọ́ kò síbi tó délé kó yìí ẹni tí mò ń sọ yìí tẹ́ bá rántí ìjà kan tẹ́ bá gbọ́ ìjà kan tó ṣẹlẹ̀ lóṣòdì wọ́n fi iná yìnbọn. mi ò rántí ìjà ẹ̀yẹn kò sọ ni mi ò rántí. tí wọ́n jà lóṣòdì bóyá tán ni wọ́n ṣe nǹkan pẹ̀lú bóyá bíi àwọn sójà lóṣòdì ẹni tí mò ń sọ yìí mo tẹ̀lé wọn tó jẹ́ pé àwọn náà lọ parí ìjà ìgbà ẹni máa yí wà ní mile 12 bí tán ṣe jàjà mile 12 tán Captain Ali tó wà ní mile 12 Captain Ali ni ọ̀gá àwọn sójà tó wà mile 12 gbà yẹn Captain Ali yẹn la lọ jọ lọ bá tá a jọ wá sóṣòdì tán fi lọ tán ṣẹ́tù ọ̀rọ̀ yẹn tán jẹ́ kí ọ̀rọ̀ yẹn lọ fà tán fi torí àwọn sójà míì ni àwọn national yẹn pé any boys tán bá rí níta tó ń gbowó kọ́ máa mú wọn. a gbọ́ nípa tapping kí ló dé máa bá a pa tapping. àti ilẹ̀ ní gbogbo kìíní yẹn ti wà nínú ìrìn àjò wọn. ok oya Ibrahim ẹ bá gbanu sí i. ẹ káàsán ẹ káalẹ́ mà kọ̀sáwá ti wà lọ́sàn-án bíbá ní Amẹ́ríkà ẹ mọ̀ nǹkan ṣẹlẹ̀ pé Tọ́ba mo fẹ́ sọ díẹ̀ nípa Tọ́ba OPC lẹ́gbọ́n yẹn àjọ wa mú ṣe. ẹ dúró nǹkan tẹ́ bá fẹ́ sọ gbanu sí lélẹ̀ ẹ má parọ́. Ọlọ́run má jẹ́ kí n parọ́ tí bá parọ́ kọ́ lọ. ẹ máa gbọ́ bóyá mo mọ̀ bóyá alẹ́jẹ́dì mo mọ̀ ni o ó yẹ kẹ́ fi ọwọ́ sọ àpò OPC níbi pé ẹjọ́ wà nínú ẹ̀ ṣé OPC lẹ́yìn náà. àwọn oníṣẹ́ OPC ń gbà yẹn ṣùgbọ́n àwa ń gbà yẹn àwa wà ládùúgbò a máa ń ṣe ọmọ ọ̀tá à ń rọ wọn. ń bọ̀ ládùúgbò yìí. àwa ọmọ ojú òye ni mí ọmọ ojú òye ni mí àwa máa ń rọ wọn ṣó ti yé gbogbo àwọn bàbá aládùn máa ń lù wá àti pé ẹ lé wọn pa ṣó ti yé yín nǹkan tí mo fi respect Tọ́ba ni pé first èèyàn tó kọ́kọ́ wojú èèyàn òun ni Tọ́ba ló kọ́kọ́ wojú bàbá aládùn àtàwọn ọmọ ẹkùn àwọn èèyàn tó bá mọ orí gbọ́n nǹkan tí mo rí nípa Tọ́ba ni pé Tọ́ba jẹ́ èèyàn tó wà friendly gan èèyàn tó dáa ni ṣùgbọ́n nǹkan tó gbé lọ́wọ́ ṣó ti yé yín òun ló burú ṣó ti yé yín ṣùgbọ́n èèyàn tó dáa ni èèyàn tó sùn èèyàn tó yẹ pé tí èèyàn bá lọ sọ́dọ̀ ẹ̀. bí kí náà gbé lọ́wọ́ Ibrahim bí kí náà gbé lọ́wọ́. ṣé mo pé Tọ́ba jagunjagun ni jagunjagun ni pé ókè ẹni yìí ẹ lè pa ẹ lé wọn rọ ṣé ti yé yín nǹkan tí mo mí nìyẹn tó dẹ̀ yẹ pé àwọn olóṣèlú ọdẹ tún lò ṣé ó ti yé yín nǹkan tí mo fi sọ pé nǹkan tó gbélé lọ́wọ́ ṣùgbọ́n èèyàn tó dáa ni
èèyàn tó dájẹ́ pé ibi tó bá jókòó sí kò ní fojú commonize pé ẹni yìí kò jẹ́ kankan ẹ máa jọ jókòó ni ṣó ti yé èèyàn tí ó dá tí ẹ pé mi like tí ẹ pé èèyàn tó dá ni ó dẹ̀ jẹ́ pé jagunjagun ni bí kú ẹ̀ wá ṣe wá bó ṣe wá yìn bó ṣe wá wọlé ọlọ́run kọ́ ló sọ pé àsìkò tó. Hello? Sípà ẹ̀ bá a mute. Hello? Ìṣe ìmọ̀ ń gbọ́ yín. Ọlọ́run kọ́ sọ pé àsìkò tó because kì í ṣe irú ẹ̀ ló yẹ kí bọ́mbà. Mo fi tútó bí alukura mo fi búra kì í ṣe irú ẹ̀gbọ́n ẹ̀ ló yẹ kí bọ́mbà because ẹ̀gbọ́n yẹn wọnú ayé ó dẹ̀ mọ̀yàn gbogbo Mushin dẹ̀ láìkí ẹ̀ kò dẹ̀ ń jẹ́jọ́ ọmọ àdúgbò ẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ inú ilé tí wọ́n bá lọ sọ fún tọ́ba máa sọ fún pé ẹ wá ọba dẹ̀ máa ṣẹ́tù ẹ̀ ṣótiyé sódà tọ́ba èèyàn gidi ni ṣùgbọ́n nǹkan tó gbélé ọwọ́ èmi ò support sódà nǹkan tẹ́mi máa sọ nípa tọ́ba ni ẹ ṣe gan. nǹkan tó gbé lọ́wọ́ ẹ̀ support nínú nǹkan tó gbé lọ́wọ́ ṣáà o nǹkan tó bá gbé lọ́wọ́. lọ́wọ́ ni pé jagunjagun ni Amọ̀rí ẹ jẹ́ kí n explain kí ni mi tó bá pèèyàn ní jagunjagun ojú ogun là ń lọ tó bá kọ́kọ́ fẹ́ pa mí to make attempt tọwọ́ mi yá ju ẹ lò máa pẹ́ ṣé o fún wa sọ́dún ìsìnwá ló ti pa yìí. ẹ pa ara yín ẹ pa wọn máa pa ọ́ ṣé nǹkan tó mí nìyẹn pé bó ṣe náìsì tó nǹkan tó gbé dání yẹn pé èèyàn tó kind ni but kò yẹ kó gbé nǹkan bẹ́ẹ̀ yẹn dání ló ṣe sọ pé nǹkan tó gbé dání yẹn lòun ò fara mọ́ because ẹni tó bá mọ tọ́ba ní 19th yẹn lóòótọ́ fact àwọn ilé ìdààmú ṣirú o ìdààmú ṣirú nǹkan tó mí nìyẹn. olóyún èèyàn tó lè wọ fàdé yìí nígbà yẹn ó lójú èèyàn tó lè wọ fàdé yìí tó ló ní plan làwa wà. ẹ má pa Àmọ̀rí o mi ò pa Àmọ̀rí o Àmọ̀rí ọ̀rẹ́ mi. èèyàn tó lè wọ fàdé yìí o tó bá mọ̀yàn dáadáa o lè wọnú fàdé yìí wóró yẹn. ó tó bẹ́ẹ̀ ni kò sí ni because ọmọ mi ta lé wọn torí jà wọn mọ sàn wọn mọ àárọ̀ so torí ẹ ọmọ àwọn tó bá lówó wà ju jọdá side yẹn lọ ọ̀dọ́ tó bá dẹ̀ lówó wà ju jọdá side yẹn lọ jọdán jépron lọ jọdán jépron yẹn kò fi bẹ́ẹ̀ ṣe kínní so the other side yẹn ọ̀dọ́ tó bá yẹn